lè lọ síbi iṣẹ́ mọ́ torí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ jí gbé l'Ógbómọ̀ṣọ́. Àwọn olùkọ́ ṣe ìfẹ̀hónúhàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa ṣe ìwọ́de àlàáfíà láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n máa jí gbé nílé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí. Ìfẹ̀hónúhàn náà máa wáyé nílùú Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti ìlú Ìṣẹ́yìn. Àwọn olùkọ́ náà bẹ̀rẹ̀ ìwọ́de wọn láti agbègbè Ìwó Road nílùú Ìbàdàn tí wọ́n sì gba Ìdí Àpẹ́ géètì títí dé ọ́fíìsì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Agodi nílùú Ìbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfẹ̀hónúhàn náà, olùṣọ́-àgùntàn Bùnmi Thomas ó máa ṣàlàyé wípé ìfẹ̀hónúhàn náà tí ẹgbẹ́ olùkọ́ máa ń ṣe ó máa wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 29 oṣù karùn-ún yìí ìmọ̀ ló mọ̀ pé ọ̀sẹ̀ méjì tí àwọn agbébọn tí wọ́n mọ̀ jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tó mọ̀ lé ní 40 gbé nílùú Yàwótà àti Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀kan lára àwọn tó mọ̀ kópa níbi ìfẹ̀hónúhàn náà, Ọdúnayọ̀ Àjàlá, ó máa ṣàlàyé wípé ọ̀pọ̀ olùkọ́ ní ẹ̀rù ń bà báyìí láti lọ síbi iṣẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó máa wáyé l'Ógbómọ̀ṣọ́. Ọdúnayọ̀ ní níbi tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀ ó ní mo ti ń ṣiṣẹ́ ìjọba ìbílẹ̀ Oríire. A jáde láti jẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ láti gba àwọn akẹgbẹ́ wa àtàwọn akẹ́kọ̀ọ́ wa jáde ní àhámọ́ àwọn agbébọn. A fẹ́ kí ìjọba kó ràn wá lọ́wọ́. Ọmọ ọdún kan àbọ̀ wà nínú àwọn tí wọ́n mọ̀ kó yìí. Àwọn tí wọ́n ti pa bí ẹran ó mọ̀ wà níbẹ̀. A bẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jọ̀ọ́ nítorí Ọlọ́run, abiyamọ làwọn náà, kí wọ́n ṣàánú wa. A ò lè lọ síbi iṣẹ́ mọ́. Inú igbó lọ́pọ̀lọpọ̀ wa ti ń ṣiṣẹ́, ẹ̀rù ń bà wá. Gbogbo ọgbà ilé ẹ̀kọ́ wa ó ní kò tíì sí ààbò fún báyìí. Ẹ̀wẹ̀, agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ olùdámọ̀ràn sí gómìnà Ṣèyí Mákindé lórí ètò ààbò, Sunday Odùkọ̀yà, ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé àwọn tó wà ní àhámọ́ àwọn agbébọn náà wọ́n gba òmìnira. Odùkọ̀yà ni mo fi ń dá yín lójú wípé gbogbo ìgbésẹ̀ ó ní gómìnà Ṣèyí Mákindé ń gbé láti rí wípé àwọn tó wà ní àhámọ́ àwọn agbébọn wọ́n máa gba òmìnira. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìròyìn àti ìgbésẹ̀ ìjọba ńlá máa sọ síta nítorí a ò mọ alámì àwọn agbébọn náà tó wà nítòsí. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ní mo ti ń lọ sí agbègbè náà. Kódà yóò ti tó ìgbà 11 tí mo ti ń lọ sí agbègbè Yàwótà àti Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ báyìí. Àwọn olùgbé agbègbè náà wọ́n lè jẹ́rìí sí i. Ó fi dá àwọn olùkọ́ tó ṣe ìfẹ̀hónúhàn náà lójú wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní lé wọn kúrò níṣẹ́ nítorí wọ́n kópa nínú ìfẹ̀hónúhàn. Kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa tú wọn sílẹ̀ nígbèkùn tó wà, kó sì má fi èmi àti yín rọ́pò wọn o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú àṣekù ọdún Iléyá, ọdún ìyàbò fẹ́nìkọ̀ọ̀kan wa. Àmín.